الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين، نبينا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، أقول الله سبحانه وتعالى أتويك أتيك فما محمد صلى الله عليه وسلم إكي أتولى أنت أتو كما بانبي كما بان عليه àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó máa ń tọ orí ìlànà Muhammad sallallahu alayhi wa sallam àti àwa náà títí lọ́jọ́ al-qiyama. Eléyìí ni ìjókòó àlàyé al-mukhtasaru fi sirati nabawiyya, èyí tí ó jẹ́ àlàyé àbí ìsọ̀rọ̀ ní ṣókí lórí ìtàn ìgbésí ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Eléyìí ni yóò jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì tó yẹ sí pé a fi bẹ̀rẹ̀ sí ní wọ inú tírà náà láti lè máa kà fúnra wa ká sì máa tú fún ara wa. A ti sọ fún wa pé tírà yìí mukhtasaru ló jẹ́, ìṣenípẹ́ńtọ́, ìṣeníṣókí níbi ìtàn ìgbésí ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bàdé sọ fún ara mi ìdánilẹ́kọ̀ọ́ tó ti síwájú pé látàrí pé ìfẹ́ ànábì tó wà lọ́kàn oníkálukú wa ló fi pàtàkì pé ká mọ̀ nípa rẹ̀, tá a sì ṣàlàyé fún wa àwọn ẹ̀kọ́ oníranran tá a lè rí mú níbi kéèyàn kọ́ ìtàn ìgbésí ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bá àwọn bàbá ṣe máa ń sọ, wọ́n ní ìròyìn Muhammad ó pọ̀ ju ohun tẹ́nìkan lè sọ, ẹ jẹ́ ká sọ díẹ̀ nínú ẹ̀ kó lè yé gbogbo wa. Torí èyí táwa náà, àwọn bàbá náà fi rinlẹ̀ pé ìtàn tó pọ̀ ni, ìròyìn rẹ̀ ìròyìn tó pọ̀ ni, tó yẹ sí pé tí wọ́n bá jókòó tì yóò gbọ́jọ́ gbọ́ wọn lọ́wọ́ èèyàn, tó yẹ sí pé ó tó bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n látàrí pé ká lè bá a fi súnra wa mọ́lé láyé tí àwa náà fẹ́ ṣe ìyá Allah subhanahu wa ta'ala kí ó gbà á lẹ́sìn ní ọwọ́ wa, ó dẹ̀ fi sínú mizanu hasanati wa, àtẹni tó ń sọ àti ẹni tí ó ń gbọ́. Abala alákọ̀ọ́kọ́ ń bẹ tí afá ti gbé ọ̀rọ̀, òun náà ni an-nasabu an-nabawiyyu sharif. An-nasabu an-nabawiyyu sharif, òun náà ni ìran ibi tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ibi tó ti ṣẹ̀ wá. Torí yóò ní wà láyé kí ẹ̀ mọ̀ níbi tó ti ṣẹ̀ wá. Àwọn ìran rẹ̀, àwọn tó jẹ́ àwọn bàbá rẹ̀. Àfáwa ní kí ẹ̀ wá rí eléyìí, àwọn tó jẹ́ àwọn bàbá rẹ̀, àwọn tó jẹ́ àwọn ìran rẹ̀, òun náà ni Ànábì wa tá à ń sọ orúkọ rẹ̀ náà ni Muhammad sallallahu alayhi wa sallam. Òun náà ni Muhammad bun Abdullah, tó jẹ́ ọmọ Abdullah bun Abdul Muttalib, tí Abdullahi tó bí ẹnu Muhammad sallallahu alayhi wa sallam tí ó wá tí bàbá rẹ̀ ń jẹ́ Abdul Muttalib, bun Hashim, tí Abdul Muttalib ń jẹ́ ọmọ Hashim, bun Abdi Manaf, tí Hashim ń jẹ́ ọmọ Abdi Manaf, bun Qusay, Abdul Manaf òun ń jẹ́ ọmọ Qusay, bun Kilab, Qusay òun ń jẹ́ ọmọ Kilab, bun Murrah, Kilab ń jẹ́ ọmọ Murrah, bun Ka'b, Murrah ń jẹ́ ọmọ Ka'b, bun Lu'ay, Ka'b ń jẹ́ ọmọ Lu'ay, bun Ghalib, tí Lu'ay jẹ́ ọmọ Ghalib, bun Fihr, Ghalib jẹ́ ọmọ fún Fihr, bun Malik, Fihr jẹ́ ọmọ fún Malik, bun Nadr, Malik jẹ́ ọmọ fún Nadr, bun Kinana, tí Nadr jẹ́ ọmọ fún Kinana, bun Khuzaimah, Kinana sì jẹ́ ọmọ fún Khuzaimah, bun Mudrika, tí Khuzaimah jẹ́ ọmọ fún Mudrika, bun Ilyas, tí Mudrika jẹ́ ọmọ fún Ilyas, bun Mudar, tí Ilyas jẹ́ ọmọ fún Mudar, bun Nizar, Mudar òun jẹ́ ọmọ fún Nizar, bun Ma'ad, tí Nizar jẹ́ ọmọ fún Ma'ad, bun Adnan, tí Ma'ad òun jẹ́ ọmọ fún
Adnan tó yẹ sí pé Adnan náà ni bàbá gbogbo àwọn tí a kà síwájú látòrí ibi tó ti bẹ̀rẹ̀ kí wàá sọ fúnra wa pé Abdullah òun ni bàbá ẹni tó bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kíkẹ́ àtọ̀ Ọlọ́run kó máa bá Ànábì yìí. Eléyìí ni àwọn orúkọ àwọn tó jẹ́ àwọn bàbá Ànábì sallallahu alayhi wa sallam látòrí Abdullah dé orí Adnan. Òun ni àwọn orúkọ yìí. afáwa tẹ̀síwájú wọ́n ní zakara hadha an-nasaba an-nabawiyya ash-sharifa al-imam al-Bukhari fi sahihi. àwọn orúkọ tá a dárúkọ yìí kò í ṣàròsọ tẹ́kẹ́ lómi ìbò ṣe gbá orúkọ tá a kálẹ̀ ó lè mọ̀ wò pé báwo náà ṣe mọ gbogbo àwọn orúkọ yìí. àwọn òun náà sọ àwọn tí wọ́n gba ìrun wa wá, àwọn tí wọ́n gba zaka wá, àwọn tí wọ́n gba hajj wá, àwọn tí wọ́n gba àwọn ṣẹ́ẹ̀sì tá à ń ṣe wá, àwọn náà ni wọ́n gba àwọn orúkọ tá a kálẹ̀ yìí wá, tó túmọ̀ sí pé àwọn tá a fọkàn tán níbi ìrun wa, níbi àwẹ̀ wa, níbi zaka wa pé wọ́n gbà wá fún wa náà gba àwọn orúkọ yìí wá tó yẹ sí pé authentic ni. Imam al-Bukhari ó gbé orúkọ yìí jáde. afáwa tẹ̀síwájú afáwa ni wa hadha al-qadar min nasabihi sallallahu alayhi wa sallam. Wá rí abala èyí tá a dárúkọ yìí, abala èyí tá a dárúkọ níbi ìran rẹ̀ yìí, níbi àwọn orúkọ tá a dá fáwọn bàbá rẹ̀ yìí, muttafaqun alayhi bil ijma', ẹnu àwọn àáfàá kò lé lórí pé àwọn tá a dárúkọ láti ibi tó ti látòrí Abdullah dé Adnan pé àwọn tó jẹ́ bàbá Nabi sallallahu alayhi wa sallam náà nìyẹn. ẹnu wọn kò lórí eléyìí. bó tẹ̀ yẹ sí pé Adnan rèé, àwọn kan nínú orúkọ tí wọ́n sọ náà ni pé nínú ọmọ Ismail ló jẹ́, ṣùgbọ́n èèyàn mélòó ló wà láàrin Adnan sí Ànábì wa Ismail tí ń ṣe ọmọ Ibrahim, ìbẹ̀lẹ̀nu àáfà ò ti kò. so ó túmọ̀ sí pé èyí tẹnu kò lé lórí náà ní látòrí Abdullah dórí Adnan. àfọwọ́ ni pé naqala al-ijma' ala dhalik, àwọn tán wá gba ìjìmọ̀ wá tí wọ́n gba ìfẹnukò àwọn àáfà wa pé àwọn àáfà fẹnukò, àwọn tí wọ́n gbà wá òun náà ni al-Imam an-Nawawi. nínú àwọn tí wọ́n gbà wá náà ni kò náà ni àáfà wa Imam an-Nawawi náà tí wọ́n sọ pé tí wọ́n gbà pé àwọn àáfà fẹnukò, àwọn olùmọ̀ fẹnukò pé àwọn orúkọ tá a dá yìí pé àwọn orúkọ bàbá Nabi sallallahu alaihi wasallam náà ni. wal-Hafiz Ibn Kathir àwọn náà ṣe kí nìyẹn o, àwọn náà sọ pé àwọn náà gba ìfẹnukò yìí wá nínú tírà wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà òun náà ni al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wa ghayruhum rahimahumullahu jami'an, kọ́lọ́n kó bá ní kẹ́wọ́ gbọ́n. Imam Ibn Qayyim àwọn náà gbà wá nínú tírà wọn pé àwọn orúkọ tá a dá yìí, àwọn orúkọ tó yẹ sí wípé wọ́n fẹ́ àwọn àfáà fẹnu kò, àwọn olùmọ̀ fẹnu kò pé àwọn náà ni bàbá àwọn náà lé àwọn orúkọ tí àwọn olùmọ̀ fẹnu kò lórí rẹ̀ pé àwọn tán jẹ́ àwọn bàbá Ànábì náà ni látòrí Abdullah dórí Adnan, ẹnu àwọn àfáà kò lórí rẹ̀. àfáà wa ní pé qala al-Hafiz Ibn Kathir, àfáà wa àgbàni Ibn Kathir àwọn sọ báyìí pé wa hadha an-nasab, wá rá àwọn orúkọ àwọn ọ̀ràn tá a dárúkọ yìí, alladhi suqnahu ila Adnan, tá a mẹ́ńṣọ̀ rẹ̀ látòrí Abdullah dórí Adnan yìí, la miryata fihi wala nizaa, eléyìí kò sí ìrújú ńbẹ̀, kò dẹ̀ sí gbọ́mi sí kò dẹ̀ sí ìyapẹ̀ ẹnu lọ́dọ̀ àwọn àfáà ńbẹ̀. wa huwa thabitun bit-tawaturi wal-ijma', àwọn orúkọ tá a dárúkọ yìí ó fẹsẹ̀ rinlẹ̀ pẹ̀lú pé àwọn àfáà ń gbà wá lọ́wọ́ ara wọn, àwọn tó pọ̀ náà ń gbà wá lọ́wọ́ ara wọn. wal-ijma' wọ́n sì fẹnu kò lé lórí pé kí nìyẹn o, pé àwọn tá a dárúkọ yìí àwọn bàbá Nabi sallallahu alayhi wa sallam bi abi wa ummi, àwọn náà ni. ká wá mú ẹ̀kọ́ níbi àwọn nǹkan tá a kà fúnra wa yìí, torí tá bá tún ká máa tẹ̀síwájú àá tún bọ́ sínú tọ́pìkì míì ni, ṣùgbọ́n nínú ẹ̀kọ́ tá a máa tún rí kọ́ tó yẹ ká ronú sí òun náà ni wípé àwọn orúkọ tá a kà fúnra wa yìí, mélòó nínú wa ló tiẹ̀ gbìyànjú kó kọ́ àwọn ará ilé rẹ̀ àbí kò ń gán tiẹ̀ kọ́ra rẹ̀ náà. ọ̀pọ̀lọpọ̀ wa mélòó nínú wa, kódà ẹlòmíì tó wá ti dá ọkọ̀ Abdullah kí Muhammad ibn Abdullah lásán kò tún mọ̀ mí mọ́ lẹ́yìn rẹ̀.
ẹni tá a dẹ̀ ń sọ pé a nífẹ̀ẹ́ ni sallallahu alayhi wa sallam. Ṣé wàá tọ́? Kódà tó bá mo fẹ́ mo rí kílípù kan láìpẹ́ yìí tí wọ́n ń béèrè orúkọ bàbá Ànábì sallallahu alayhi wa sallam lọ́wọ́ àwọn èèyàn tí ò fẹ́ sẹ́ni tó tiẹ̀ mọ̀. Ká tó wá sọ pé ta ni bàbá ẹni tó ti ta wá ní bàbá Ànábì. Tí wọ́n bá ti ní ta ló kù lẹ́yìn Abdullahi, nǹkan mọ̀ dé. Ó kú pé ta ló fẹ́ gbà á. Muhammadu yìí sallallahu alayhi wa sallam tó dẹ̀ jẹ́ aṣáájú wa, ẹni tá a fi iṣẹ́ rán, ọ̀gá wa, aṣáájú wa sallallahu alayhi wa sallam. So wá ṣé kò wá lẹ́tọ̀ọ́ ká mọ orúkọ rẹ̀? Tó yẹ sí pé tí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ orúkọ ẹlòmíì tí ó kàn wá nínú àwọn tí táwọn èèyàn ti gbé tán ti rí lẹ́ni pé àwọn ẹni ayé, àwọn celebrity, àwọn kinní kan, á fẹ́ lè dá orúkọ tẹ́pẹ́ ìgbọ́n ní ògbọ́ rí ń pa rẹ̀. Ṣùgbọ́n ẹni ó dá orúkọ Ànábì sallallahu alayhi wa sallam, kí ló kọ bàbá rẹ̀, kí ló kọ bàbá rẹ̀? Nǹkan mọ̀ dé. Torí ẹ jẹ́ á kọ́ àwọn ọmọ wa ní kinní yìí. Ẹ jẹ́ á kọ́ra wa, ká kọ́ ọmọ wa, ká kọ́ ara ilé wa, ká kẹ́kọ̀ọ́ rí i pé ẹni tí wọ́n mú ní role model òun náà ni Muhammadu sallallahu alayhi wa sallam. Ẹni tí wọ́n máa ń dijú tẹ̀lé tí yóò ní ṣìnà òun náà ni Muhammadu sallallahu alayhi wa sallam. So eléyìí nínú ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tá a máa rí mú kọ́ níbi abala yìí ni. Nínú ẹ̀kọ́ tá a tún máa rí mú kọ́ òun náà ni pé ẹ jẹ́ á máa tọ́jú àwọn ìtàn tó bá yẹ ká tọ́jú. Ẹlòmíín wà nísìnyí tó bá ti lẹ́yìn ẹlòmíín á sọ ọmọ rẹ̀ gan ò mọ orúkọ bàbá tó bí bàbá rẹ̀. Tó bá ti lóhùn ọmọ ọ wá sí pé èmi ọmọ lágbájá, ó ti tán, kò mẹ́lòmíì mọ́ lẹ́yìn rẹ̀. Kódà kó mọ́ jẹ́ mùsùlùmí náà ni, sáwọn tá a kà á lẹ̀ iṣẹ́ mùsùlùmí ni wọ́n ni. Mùsùlùmí ò sí, àwọn mùsùlùmí wà, àwọn ṣe pé mùsùlùmí ni wọ́n, ṣùgbọ́n èèyàn máa ń mọ ibi tó ti wá, èèyàn máa ń mọ orúkọ àwọn ẹni tó bí àwọn bàbá rẹ̀ kalẹ̀ ni. Ká tó wá sọ eléyìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn olùkọ́ wa ẹ jẹ́ á máa mọ àwọn orúkọ wọn. Ẹlòmíín wà nísìnyí bó ṣe lóhùn kàkẹ́ lọ́dọ̀ àfáà mi tò kò mọ orúkọ rẹ̀. Wọ́n á bí orúkọ ẹlòmíín kí lórúkọ ẹni tó ń kàkẹ́ lọ́dọ̀ rẹ̀ ń sìn. Ọkàn wọn ni àbú kinní kan la máa ń pè wọ́n. Subhanallah. So sẹ́ni tí ó yẹ pé kò mọ orúkọ rẹ̀ láwa mọ orúkọ bàbá ẹni tó ń kọ́ ń kéwú. So àwọn tá a bá ń ṣàǹfààní lára wọn, a máa ń mọ̀ wọ́n délé ni. So ìyẹn lá lè jẹ́ kán fi níyì ní iwájú wa. So àwọn ẹ̀kọ́ oríṣiríṣi la máa rí mú kọ́ táwa náà bá ronú sí abala ibi tí a kà fún wa yìí. Abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣe wá lọ́kan nínú àwọn tá a tẹ̀lé Ànábì sallallahu alayhi wa sallam wọlé ọlá kó jẹ́ ká lè bá a jèrè láyé àti ní al-qiyamah. A máa tẹ̀síwájú ní ìjọ́mi ọjọ́ rẹ̀. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa